ọlọ́dún wa nínú. àṣẹ. This is the Àfiolú Ìtòrè. Bàbá mi ò rówó ra tẹlifíṣàn tó fi kú. Kábíyèsí. Tàbá fẹ́ wo tẹlifíṣàn Abẹ́òkúta a gbọ́dọ̀ rìn láti Kẹ́ńtà kárìn wá sí ẹnu gádà nílé Ayéṣòro. Nílé Ayéṣòro. Ayéṣòro nìkan ló ní tẹlifíṣàn Abẹ́òkúta. Ayéṣòro àti bàbá wa. Ọlọ́run lọba tó ń báyọ̀ ṣe ó gbà fọlọ́run. Kábíyèsí. Torí ibi tó ti mọ ẹni tó bá gbà fọlọ́run ni ẹni tó bá lóòótọ́. Adéyínká Àyìndé ọmọ ìyá elépo lọ́jà gbàngbà lórúkọ tèmi ń jẹ́. Tó ìjẹ́báyé tí ń péjọ sọ̀rọ̀ ẹni ibi láì dáa táwọn bá péjọ sọ̀rọ̀ ẹni rere àtòrè tó ti ṣe kò léèwọ̀. Ọba wa Àgbódèrè Àkámọ́. Kábíyèsí o. Tí n bá rí ọ̀dọ́ tó ń try láti strike, I always ìgbésí ayé mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìrànlọ́wọ́ ni. Kábíyèsí. Ó yẹ kí n ti rí tipẹ́ ṣùgbọ́n Ọlọ́run sọ pé ní àṣẹ máa ríra ni fine. Olúwa mo dúpẹ́, alálẹ̀ Ìtòrè mo dúpẹ́, ẹlẹ́dàá mo dúpẹ́. Aláǹfààní àti wà pẹ̀lú ọba wa Àkámọ́ lónìí, Olú Ìtòrè. Mo sọ́nú àwo mi kan pé ibi tí nǹkan rí bí owó bí ọlá ti dùn rí ibẹ̀ ni wọ́n ń pè nítorí àmọ́ náà dùn rí wọ́n yáàyì ilé bù wọ́n ní ìyá elépo ni bàbá ẹ̀ ní ìbínú wọn ti lólúwa àníwá yín ti láṣẹ ọba mi Èdùmàrè bàbá mà tún ṣe bẹbẹ fún wa. Déyínká yọjú sí mi láàfin mo ní ọba ń pè ọ́ ló ń ṣe nǹkan kan lọ́wọ́ àti wá àti ohun tó ń ṣe ta ló lẹ́yìn méjèèjì ńgbà débi kí ló ń ṣe lọ́wọ́ tá a lè fi ràn yín lọ́wọ́ àwa náà ń ṣe stúdíò Gúdúgbẹ́ kan kí ló kù kí ló ní ìdí a ní ìdí AC bàbá ṣe owó AC sí mi. Kábíyèsí sà wọ́n tún ṣòwò epo sínú mọ́tò mi wọ́n tún fún gbogbo àwọn tá a jọ wá síbí wọ́n tún fún wọn lówó bàbá tówó bá pọ̀ lọ́wọ́ olówó ń gbà míì tí ọmọ ohun tí ó fi ṣe tí ìgbéraga bá kún bàbá owó àwo olówó mọ́lẹ̀ owó ò ní wo yín mọ́lẹ̀ o bọ́lá bá kún ọlọ́lá lójú ń gbà míì tí ọmọ ohun tí ó ṣe mọ́ tí ń ṣègbéraga sọ́lọ́run tó ṣe fún ọlá àti là á mọ́lẹ̀ kò ní ìlànà ayé bàbá ọlá yín ò ní là yín mọ́lẹ̀ o a mọ rírì ohun tẹ́ ẹ ṣe a mọ̀ lóore o kí ni irú wa mẹ̀kúnnù ọlọ́run tálíkà páálí kí la fẹ́ fún yín nú ayé síbẹ̀ ẹjọba tó kó ọ̀dọ́ mọ́ra bàbá ẹ ní fi ń burúkú lògbà láti ọba mi Èdùmàrè jẹ́ǹtà àkáǹtì mi mo máa ń tètè gbàgbé nǹkan. Àwa náà wà gba ìwúre lẹ́nu kábíyèsí Àkámọ́. Ìgbà tí mo wà ní kékeré nǹkan mẹ́ta ni màmá mi máa ń sọ fún mi. Àkọ́kọ́ sà. Màmá mi á ní Fatai má bá yàn talẹ̀. Má bá yàn talẹ̀ Fatai. A ní Fatai ìgbà yẹn Fatai olórí ikú ló máa ń pè mí torí ọ̀dọ̀ ìyá màmá mi ni mò ń gbé ní ìsàlẹ̀ Ìjẹun lábẹ́òkúta mọ́ Ìtòkú Ìtòkú ẹ̀ la ti ń kiri ọjà orí ikú orí whatever ọ̀nà kiri gbà yẹn ṣùgbọ́n a ní tó bá máa fẹ́ yàwó má fẹ́ yàwó níyàwó má fẹ́ yàwó níyàwó a ní má fẹ́ yàwó níyàwó ètò wọn fi ń kún wọn ń gbẹ̀yìn ni pé Fatai má jẹ́ kó rán ẹ níṣẹ́ kò yé mi ṣùgbọ́n pàtó di pé à ń dàgbà màmá bàbá mi tó wá láti Ìtòrè bàbá kan wà ń bẹ̀ a máa ń pè bàbá yẹn ní bàbá Tájù Alájọ. Bàbá Tájù Alájọ. Bàbá Tájù bá ní bàbá Tájù Alájọ a ní dáadáa Ọlọ́run ló ní dáadáa ṣùgbọ́n kò ní pé déédéé ìtòrò nìkan lọ́rọ̀ rẹ̀ yé so kò tún yé wa náà wọ́n dé ṣe kan wọ́n á lọ bè lọ́wọ́ màmá bàbá mi pé kí ni ọ̀rọ̀ tí bàbá Tájù máa ń sọ yìí màmá yẹn á ṣàdúrà pé kò tí ì lè yé mi ṣùgbọ́n òun gbà ládùúrà yìí pé kọ́lọ́run lọ́ra ẹ̀mí mi kí n lè dé ibi tí máa dé kọ́rọ̀ ẹ̀ tó lè yé mi. Kábíyèsí. Now bàtà tí wọ́n gbadé barely 22 years back gbogbo ọ̀rọ̀ màmá mi wọ́n ń wá sí mi ní ọpọlọ ọ̀rọ̀ bàbá Tájù wọ́n ń wá sí mi ní ọpọlọ wọ́n ò pé ok tọ́rọ̀ ìbárí báyìí kí làwọn ń wá káàkiri Ọlọ́run àbẹ̀dù sẹ́rìn o ibi tó bá ń wù ẹ́ ni kó wá bá wa lọ. àwa wo pé
ok ìlú bí ìlú ṣe rí yìí ọ̀hún olú lè bá wa ṣe a rí i pé kò sẹ́niyàn tó lè ṣe àfọwọ́ fúnra wa. ìyẹn ló fa àwa la máa ṣe fúnra wa. àwọn fúnra la máa ṣe náà ilé ayé ò le ọbẹ̀ òràn àwa ní ká mọ nǹkan tá a fẹ́ ọlọ́dẹ̀gbà fún wa. ọjọ́ tí ẹ̀tù náà bá fojú kọ́ná ọjọ́ yẹn ló máa gbà. Jíjílají la bá Odídẹrẹ́ lórí ìtẹ́ Olódùmarè ìwọ Odídẹrẹ́ kí ló ń ṣe lórí ìtẹ́ Olódùmarè olóhùn ṣọ́ ayé òun ṣọ́ ọ̀run. Jíjílají la bá àwọn ọ̀yà mi Pàkẹ́ Ọ̀làkẹ́ Alágbègbè dẹ tó ń ṣèpàdé lọ́wọ́ Adébíyà ní kílẹ̀ ń ṣe ọ̀nà òun ṣèpàdé àti pé báwo ń tiẹ̀ ṣe jẹ́ mo lé mi lọ́mọ Ọ̀rúnmìlà àkọ́kọ́ olókè àti ikú àtàrùn àtòfò àtàṣeré ọ̀hún dímọ́ mi lẹ́nìí ikú àrùn àṣeré àṣedàdé Ọlọ́run dímọ́ gbogbo wa lọ́gbọ́n Ọlọ́run gbogbo tá a fẹ́ Ọlọ́run bá a fẹ́ Ọlọ́run dùn wá nínú tí n bá rí ọ̀dọ́ tó ń try láti strike I always ìgbésí ayé mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìrànlọ́wọ́ ni. kábíyèsí. yes ọba ayọ̀ náà lè lè ní. bàbá ọ̀lẹ̀ rodo ẹ fi ọ̀lẹ̀ ẹ wá gbẹ̀kọ ẹ ká sójú ẹ. ọpẹ́ni fọlọ́ tó Adéyínká lágbọ́rọ̀ lọ́wọ́ ayé tí a ṣe ò jẹ ìrọ̀lẹ́ àjẹ́ lágbọ́rọ̀ lọ́wọ́ igi ńlá ò ní irú wẹ́wẹ́ o Ọlọ́run lọ́ba tó ń báyọ̀ ṣe ó gbà fọlọ́run sórí ibi tó ti ẹ̀ tí mo ẹ̀ tó bá gbà fọlọ́run ni ẹ̀ tó bá lóòótọ́ tó bá lóòótọ́ àtúbọ̀tán Ọlọ́run ò bímọ kan o ẹ̀sọ́ kọ́ ni kọ́kọ́ lọ́ bí àtúbọ̀tán ni àkọ́bí Ọlọ́run. àtúbọ̀tán làkọ́bí Ọlọ́run Agbódèrè wa. tó bá rẹ́ni tó lóun mọ̀yàn gbà ni kó máa gbà lọ tó bá rẹ́ni tó lóun mọ̀yàn dẹ́bù ni kó máa dẹ́bù ẹ lọ. gbájúgbájú kan ò sì lè gbáyàn lẹ́ẹ̀mẹ́ta. lẹ́yìn àtúbọ̀tán lọ́wọ́ dá lọ́n bí òótọ́ lérè. òótọ́ lérè. ẹ̀san ni àbígbẹ̀yìn Ọlọ́run. kábíyèsí. àpáta kan wà ní Israel wọ́n pè ní Mountain of Babylon. nínú àpáta yìí odò méjì ló mú source tó jáde ńbẹ̀. odò kìíní kò sí nǹkan tó yé nínú ẹ̀ wọ́n pè odò ẹ lódò òkú. odò òkú kábíyèsí. kò sí nǹkan tó yé nínú ẹ̀. odò kejì wọ́n pè ní river Galilee. kò gbogbo nǹkan tó wà ńbẹ̀ ló yé. river Galilee ló ṣàn lọ sí river Jordan níbi tó ti baptize Jesus Christ. kí ló dé tó jẹ́ pé nínú àpáta kan náà tọ́wọ́ méjì jọ mú omi jáde tí kò fi kú tí kò dẹ̀ yé. kan yé. so owó ilẹ̀ Ọlọ́run pa fún gbogbo wa ẹ jẹ́ ká ṣe dáadáa kò sí ìyẹn náà àwọn bàbá wa gbìyànjú gan láyé àtijọ́ o àwọn bàbá gbìyànjú o àwọn bàbá sọ pé lálá kí lálá tó bá lóòkè. wọ́n nílẹ̀ ló ń bọ̀ sá. kò tiẹ̀ wá sẹ́ni tí bàbá pè lórí fóònù mi lénìí tán dùn wọ́n nú. that is life for you lágbára Ọlọ́run wàá rí bá ti ṣe wàá rọ́nà gbogbo inú adùn ọkàn wa balẹ̀ òótọ́ lérè o òótọ́ lérè o àgbọ́yé bà mí. then jọ tó lọ lọ́wọ́ má jẹ́ kó rán ẹ níṣẹ́ kábíyèsí. nǹkan kí nǹkan tó ti fẹ́ ìwọ sọ fún lóhun ẹ̀ you will get it. èmi ò gbàdúrà owó láyé mi gbàdúrà tí mo gbà ní pé nǹkan kí nǹkan tó máa fẹ́ lò lówó bá jẹ́ billions kí n máa rí. èmi ò dẹ̀ nígbà tí kúrò orí fóònù nìkan tó máa pàṣẹ ọ̀gbẹ́ni send 100 million ọ̀gbẹ́ni send 50 million. lóòótọ́ that is God for you. ẹni tó bá dẹ̀ kó dẹ̀ máa ṣàánú fáwọn èèyàn á máa rò pé oṣoògùn owó ni nǹkan tó lọ́ fẹ́ nìyẹn. ìdí ẹ̀ ni pé tó bá ń yin ìrèké ìpín ìrèké dùn kẹ́yìn ilẹ̀ tó fi gbin ìrèké. kábíyèsí à ń palẹ̀ ti ìrèké la wá ń yìn ní ìsìn. inú ẹbí lẹ́nà àná ṣebí torí ìrèké dùn rẹ̀ ṣe yìn ok ó yẹ tó gbé mi kẹ́ra wò. so learn how to appreciate whoever be your mentor. Thanks so much, sir. Learn how to appreciate your mother, your father. Thanks so much, sir. Àgàgà ẹni tí ó bá ń fún ẹ ní oúnjẹ jẹ Ọlọ́run dùn ti yàn. àṣẹ.
àti digun àtòsìn eré la máa bára ṣe ìdálẹ́ o. àṣẹ àṣẹ mo gbàládùra pé àárín yín tó ń gùn yìí Ọlọ́run jẹ́ kó gùn dalẹ́ o. àṣẹ ẹ má jẹra yín lẹ́sẹ̀ kò ṣeré inú àbòsí. kábíyèsí. no gain in it no gain in it. ẹ ṣe ayé lẹ́yọ kan ọ̀sẹ̀ tí ò sí lé ní á sì lọ́la. kábíyèsí. tọmọdé bá lóko bẹ́ẹ̀ ni sà. tó bá rí orógbó a ló so àwa sọ bàbá yẹn lé pé orógbó yẹn ti so bàbá ló máa lọ sóko tó bá rí orógbó a ní orógbó yẹn ti gbó ojú ọmọdé tó rí orógbó tó so ojú àgbà tó rí orógbó tó lógbó ló máa mú orógbó dé ọjà kó tó dowó. kábíyèsí. so whatever information ṣe bá rí lára yín ẹ máa jẹ́ kó ga yín mọ̀. kábíyèsí fẹ́ ṣàdúrà fún ẹ. ìyá wa ara yín á lè ẹ lálàáfíà ẹ pẹ́ fún wa o. kábíyèsí sà. àṣẹ our queen. àṣẹ màá ní kó fún yín ní 50,000 kẹfì tó ń jẹ fún bàbá. kábíyèsí sà. kẹfà mi tọ́jú ọmọ ọba o. kábíyèsí sà. ọlọ́wà dó ti ogbó wa o. thank you, God bless. ẹ ṣé, take care. ìtò dá mi lójú ni pé ẹnikẹ́ni tó bá lóun fẹ́ fa ẹ̀dá ẹgbẹ́ ìwọ̀gbó ẹ̀yìn ra ìlú máa fi lànà. kábíyèsí. so ẹ fọkàn balẹ̀. ọlọ́jà ayé bọ́sà. ojú àwọn náà rí o ojú wa rí gan-an bọ̀ tí ò ní ká má ṣòro bàbá mi ò rówó ra tẹlifíṣàn tó fi kú. kábíyèsí. tàbá fẹ́ wo tẹlifíṣàn Abẹ́òkúta a gbọ́dọ̀ rìn láti Kẹ́ńtà kárìn wá sí ẹnu gádà nílé Ayéṣòro. nílé Ayéṣòro. Ayéṣòro nìkan ló ní tẹlifíṣàn Abẹ́òkúta Ayéṣòro àti bàbá májẹ̀kúdìmí king of boys tàlàbíọ́lá ń gbà ẹ̀ ṣáṣì làbíọ́lá ni. àkàmọ́ ẹkùn lẹ́yìn làbíọ́lá tó dé. last batch làbíọ́lá òkè inú bí nísìn tẹlifíṣàn tó wà ń bí alẹ́ ní 80 ṣèbí kan tó ẹ̀rẹ́ yìí mi tó kà wọ́n olúwalẹ̀ ọlọ́dẹ mi àrùwó ra bàbá mi rò ra tẹlifíṣàn. kábíyèsí. so tábí wà lọ sí ilé Ayéṣòro agbọ́dọ̀ ti lọ lọ́sàn-án ká tó máa bá wọn pọn mi tó náà fẹ́ tẹlifíṣàn lálẹ́. ẹ fẹ́ ṣe pẹ́pẹ́ fúru alẹ́ ilẹ̀ lọ́sàn-án àgbà mo dánmọ̀ yẹn mọ̀ òun rè ń pọn mi lọ́sàn-án ó ṣiṣẹ́ pọ̀. lórí fíìmù OGTV tẹlifíṣàn tó ń máa tọ́ lẹ́bi wákàtí kan ó máa kọ́ gbóná akọ́ gbóná bí wèrè òní nísìn just press is there. ṣiṣẹ́ lọ. ọlọ́dún tí ó wọ́ ọ. àṣẹ. wọ́n dẹ̀ sọ pé àtàrí orí lójú ayé wà. kábíyèsí. sòtọ́ ayé bá tẹ́nìkan bá lówó lọ́wọ́ aláyé ló ń yẹ aláyé sì ń gbé tó bá gbé gòkè tó bá gbé dátàrí tó bá rí pé kì í ṣọmọ owó lọ́ọ̀ aláyé dẹ̀ yẹ o ayé dẹ̀ yẹ o lágbára Ọlọ́run ohun irú ẹ̀rí fọ́ sí wa o. àmín àṣẹ àṣẹ. I want to use this medium to really thank you and appreciate. Thanks so much, sir. Every one of us. Ọlọ́run ni ọba tó mọ tẹ́dá mọ̀. Ìwọ̀n tá a fẹ́ lọ́wọ́ bá a fẹ́. àṣẹ. Ìdágìrì ti dámú ẹlẹ́kọ̀ọ́ àríṣe kọ́ńdúkọ́ńdú. kábíyèsí. Ikú bọ̀ mọ́ rìn ọmọ òfurufú ojú pọ̀ kòkó mọ̀ fọ́ kọfà adé rẹ̀ rà mọ́ pé ọmọ gbọ́dọ̀ àbárí ẹnu mi. Bí n bá wá kì í yọ títí bí n bá lọ ní abẹ́hùn. Ọlọ́ta àwòrì ni ọ́, àwòrì àkẹsàn, ọmọ wájú ọlọ́kọ̀ ti sowó, ẹ̀yìn ilé ọlọ́kọ̀ àṣejìgbàrà lẹ̀kẹ̀. Ògèdèǹgédé ọlọ́kọ̀ nítẹ̀ yẹbẹyẹbẹ lójú mi. Ìwọ lọmọ káfọ̀ pawọ́ káfà jẹwa. Kásọ panu kásà jẹnu. Káwá fọ ògèdèǹgédé gẹ́gẹ́ owó wakọ̀ délé ìṣẹ́rí ọmọ bí ogun ní ìyàn ọmọ rẹ̀ mọ́ sọ ọba tó mo lè mi ò pé rí ọba tó mo lè mi ò pé rí ọba tó mo lè mi ò pé rí ọba ó pé bọ̀sá máa ṣàdúrà ìre bàbá rẹ tó ń gbé kiri sá máa ṣàdúrà
ìwọ ṣá máa ṣàdúrà ìre bàbá rẹ tó ń gbé kiri ṣá máa ṣàdúrà o.